àkejì wa ni pé ṣe rí kókò yìí ẹgbẹ́ eléyìí rọ̀ tó ti wá gbẹ yìí tó ti gbẹ ní kókò yìí tó ti gbẹ yìí àwọn àgbàlagbà fi ń dára. Àrà ló fi ń dá. Àrà ni tí èèyàn bá ní ìyàwó tẹ́lẹ̀ mi máa ń báyàwó èèyàn sùn tí a bá ṣe oògùn yẹn tá a fi ń ṣe tẹ̀sọ̀ ni tẹ́lẹ̀ mi máa tí àti ìyàwó bá ti lo oògùn yẹn tẹ́lẹ̀ mi bá sun okó ẹ̀ máa rọ̀ ni. Wow. ṣé àmì tí èsì àṣírí ni ewé kókò nìyẹn. then lẹ́yìn ìgbà yẹn kókò ìgún kókò gan fúnra rẹ̀ ìgún kókò tí a máa mú ìgún kókò tó bá jó pẹ̀lú. Ìwọ ló ń jẹ́ ìgún kókò. èyí ti sàlẹ̀ tó wà ń sàlẹ̀ pátápátá. tó wà ń sàlẹ̀ pátápátá. tàbí rúùtù ẹ̀ yẹn tó yẹ pé òun ni àwọn kókò gan fúnra ẹ̀ ń so mọ́ tí a máa jó ìgún kókò tí èèyàn á wá kinní kan mọ́. náà ìyẹn tí ọ̀tọ̀ ewé kókò ìgún kókò yẹn gangan èèyàn á wá ewé tèmi sàn pẹ̀lú ẹ̀. Ewé kan tó jẹ́ tèmi sàn. Ewé tèmi sàn yẹn á wẹ pẹ̀lú ẹ̀. Ewé tèmi sàn pẹ̀lú ẹ̀ yẹn ó máa dà sínú àdín á máa fi para gbogbo àyè tó bá ń dé àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí ni. ewé làpálàpá. ẹja súnmọ́ bẹ́ẹ̀ káwọn èèyàn rí ewé làpálàpá rè. ewé làpálàpá lélẹ̀ ewé làpálàpá ni làpálàpá yẹn náà póríṣi méjì a ní làpálàpá pupa a ní làpálàpá funfun. làpálàpá yẹn tí tóbìnrin bá yẹ pé ó lóyún ẹ̀yìn yẹn wá ń bu ẹ̀jẹ̀ jáde tó máa gbo làpálàpá pupa wọ́n á fi ẹfun sí wọn ní kó máa lò oyún yẹn ò ní bàjẹ́. ṣe rí eléyìí tóbìnrin máa ń bẹ lọ́wọ́ fún ọmọ èso ẹ̀ tẹ́ ń wo yẹn èso làpálàpá yẹn. èso tá à ń wò yẹn èso dúdú yìí. èso yẹn ẹni tí mo yà ń sọ yìí kò pé kẹ́nìbọ̀dì wá lọ ṣe lẹ́yìn o because ó máa ń yàyàn ń gbẹ púpọ̀ jù. ó tún lè mú ìyàgbẹ́ rẹpẹtẹ. so tó bá gbó ó ní bá ṣe máa ṣe ká lè máa regulate òfin òfin lọ overdose ẹ̀. ewé wówó lélẹ̀. ewé wówó. wówó. wọ́n ní wówó àwọn ọ̀tá mi wómúwómú. èkùrọ́ ẹnu èkùrọ́ fi ń pa ẹsẹ̀ fi ń pa èkùrọ́ ojú ọ̀nà ẹja tí ò lórí tí ò nílùú wọn kì í fi ń bọ̀ òrìṣà bọ́n gbàgbà ṣe ń lò nìyẹn wọ́n máa ń lò ní òfin spiritual something tí wọ́n fi ṣe àṣejẹ wọ́n á mú ẹ̀jẹ̀ ìdíyẹ wọ́n á kọ́ báyìí wọ́n á fi ṣe ewé. wọ́n á mú kí ni. wọ́n á mú ẹja wọ́n á kan orí ẹ̀ wọ́n á fi wá ṣe ewé owó ni eléyìí. ìṣẹ́gun ọ̀tá lòun náà láàrin iná. ìta àwọn ewé àkókò nìyẹn. ewé òkè tó máa ń já fún téèyàn bá joyè. téèyàn bá ní ìta. àbí ọkọ máa ń já téèyàn bá joyè ní òkè ewé àkókò là ń wò yìí. ìwé yàtọ̀ pé wọ́n ń lò fóyè wọ́n máa ń gbó tó máa gbó sómi wọ́n fi ṣàmúnútòrò téèyàn bá ní àìsàn inú wọn á gbó wọ́n á fi wẹ̀ díẹ̀ tí wọ́n ní kó ń tọ́ ń lò inú ẹ̀ máa tòrò tóbìnrin bá bímọ pé inú ń dà láàmú wọ́n máa gbó wọ́n á ní kó ń tọ́ máa lò. ìyẹn ewé àkókò tá à ń wò yìí. ewé àkókò yẹn ó máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀. ewé gbégbé. wọ́n ní kí gbégbá gbé ibẹ̀ ló máa ń gbé o. wọ́n ní kí tẹ̀tẹ̀ máa tẹ̀ ibẹ̀ ló máa ń tẹ̀ àwọn àgbàlagbà máa ń lò fún yẹn ó jẹ́ àṣírí àwọn àgbàlagbà. ó tẹ́ pé o ti ń ṣiṣẹ́ níbì kan ọ̀nà ń lọ fún ẹ tó wá sọ pé ẹ ò lè rí ṣe aṣọ bó ṣe máa kó pe nọ́mbà ìka lè sọ fún. àbíyàn kọ́lé ó kọ́ tìkù tí ẹ kò rọ́gbọ́n dá. ó lọ gbégbé ibi tó ní kó má gbé ibẹ̀ ló máa gbé. bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. lego herbal mixture àti osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. bàbá. orúkọ mi ni Sharafa Odùkọ̀yà Aládò alága ọ̀darí iléeṣẹ́ aládò herbal research center tó wà nílùú Abẹ́òkúta Abẹ́òkúta lónìí ẹlẹ́ni lọ sí ìta ọ̀sìn láti ìta ọ̀sìn ẹlẹ́ni lọ sí bàbá aládò close bá mi ń bẹ ibẹ̀ nílé iṣẹ́ wa a ti ṣe àwọn oògùn jáde tó ní NAFDAC tó ń tà ní Nàìjíríà bí a ti ṣe oògùn jáde tó wà nílùú òyìnbó tí wọ́n ń tà níbi tá a wà yìí gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè ewé ló kúnlẹ̀ rẹpẹtẹ yìí gbogbo ẹ̀ ló wúlò pátápátá gbogbo ẹ̀ ló wúlò ewé ló wúlò pátápátá ṣe rí kábẹ̀rẹ̀ láti bí ewé ilé ìtẹ̀ ewé ìdàgbà náà ń pè ewé ìdàgbà òun náà ni ewé ìdàgbà ó máa ń so èso kan eléyìí ò tí ì so èso yẹn máa gùn báyìí gbọ́ọ̀rọ̀ tí èso yẹn bá gbẹ tán ó máa ń yọ òwú funfun jáde òwú tó máa fẹ́ dànù kí ló máa ń fi ewé ìdàgbà ṣe tóbìnrin bá ń bẹ lọ́hùn fún ọmọ tí ó bá jẹ́ pé oyún ò dúró lára ẹ̀ èyí tá à ń sọ yẹn ni pé kò sí pòrò lára ọkọ kò sí pòrò lára ìyàwó ṣùgbọ́n oyún ò wá déédéé dúró lára ẹ̀
tó bá mú ewé ìdàgbà yìí ewé ìdàgbà eléyìí wọ́n mú ewé ìdàgbà wọ́n á sè é ní àsè jẹ èso ẹ̀ tí mo ní gbọ́ọ́rọ́ yẹn wọ́n máa gún èso yẹn wọ́n á fi ṣe eku ẹmọ́ wọ́n á ní kó ń tọ̀ ń jẹ́ fún àwọn bá tí wọ́n ṣe ń ṣe nìyẹn ó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀ ewé ìdàgbà lélẹ̀. ó dẹ̀ máa dọlọ́mọ láyé. ṣé ewé ìdàgbà tó wá ń wò yìí náà ẹlòmíràn wà tó yẹ pé tiẹ̀ ó máa ń lóyún oyún máa ń bàjẹ́ lára ẹ̀ ni tó wáyé dásìkò kan oyún máa bàjẹ́ lára ẹ̀ ni wọ́n máa mú ewé ìdàgbà yìí wọ́n máa ń pe jàǹkárì wọ ilé ìdáná wọ́n máa ń wé ìdàgbà rẹ̀ wọ́n á fi kó jàǹkárì wọ̀ yẹn wọ́n á fi wá kó wọ́n á lò pẹ̀lú ẹja òjijì wọ́n á ní kó máa jẹ́ àwọn bàbá máa ń lò fún pé obìnrin ń bẹ lọ́n fọmọ ewé ìdàgbà lélẹ̀. bàbá ká tó kò lórí ọ̀rọ̀ ewé ìdàgbà ẹni tó wà nílùú òyìnbó tó wà lamẹ́ríkà tó wà London káàkiri àgbáyé tó ń wo kinní yìí bó o lẹ ṣe lè ṣe lè fún wọn tí àdúrà wọn á fi gbà lọ́hùn àbí tá a fi kàn wọ́n lára. ṣe rí àti ní àwọn mẹ́tọ̀ tá a fi ń ṣe nílé iṣẹ́ wa wọ́n fi pé aládùn abá research center ni research ń lọ lórí àwọn oògùn wa aṣọ àwọn oògùn wa tó pé a máa ń preserve ẹ̀ tó yẹ pé ó ṣe gbé lọ anywhere káàkiri àgbáyé a máa sọ di powder àádẹ́sọ̀gbọ́n tó máa fi lò pẹ̀lú àti lọ́gbọ̀ ẹ̀wọ̀n wọn kàn máa ṣe ni wọn ní ìdíkan wá ikú kan wọn ní ìkan wá ìjà ọkàn mọ́ àti ṣe gbé papọ̀ àti ṣe kalẹ̀ fún wọn níbi ẹ̀kọ́ dẹ̀ ni ó dẹ̀ ń jẹ́ bẹ̀ fún wọn èèyàn ó dẹ̀ ń dúpẹ́ lórí ẹ̀. tọ́wọ́n ń lo òyìnbó bẹ́ẹ̀ ni wọ́n tó bá ń bẹ lọ́hùn fọ́mọ ṣáà kọ pé nọ́mbà yìí 08028121088 tó o bá rí ewé ìjàbọ̀ tó wá rí ìjà wọn náà lè ṣe lọ́dọ̀ ara ẹ fúnra rẹ. ẹ ti yọ̀ǹdẹ̀ torí Ọlọ́run torí ànábì. bẹ́ẹ̀ ni mọ́ní táwọn ìran tiwa ń ṣe rè ìran tiwa bí ìran bíi mẹ́wàá sẹ́yìn. nílùú Ìbàrìbà lọ́hùn. nílùú Ìbàrìbà ewé àti egbò ni nílùú Ìbàrìbà àti nílùú Ìjẹ̀bú méjì la bá tán pété ẹsẹ ní tá à ń ṣe nìyẹn nípa ewé àti egbò. bàbá ewé tún pọ̀ nbí ẹ̀ka lọ́bọ̀ mí náà ewé tún pọ̀. ewé sì ewé ìṣọ́kòtù lélẹ́yìí. kílẹ̀ pé ewé ìṣọ́kòtú. ìṣọ́kòtú. òun lélẹ́yìí ẹ̀rí pé òun ló máa ń lé mọ́lẹ̀. àwọn kí ni ṣe wọ́n gbìn síbí fún àbí ṣé ẹni wọ́n mọ àbọ̀ ó lálẹ́ wù ní. Ọlọ́run tó dá wa ohun tá a máa lò láyé Ọlọ́run ti ṣe fún wa. àní tá a máa lò láyé yìí Ọlọ́run ti ṣe fún wa ìmọ̀ ní kọ́lá àti ìmọ̀ ní ká mú kún. ṣé tí ẹ bá wá ìmọ̀ ní gbogbo ojúmọ́ ẹ̀rí pé tá a fi dúró tá a fi ń lọ jọ wọn lọ tó kù lọ ni pé à ń wá ìmọ̀. fún ìmọ̀. ẹ̀rí pé láìpẹ́ yìí láyé ṣe convocation unilag. University of Lagos bẹ́ẹ̀ ni a gbọ́. nítorí ìmọ̀ yìí náà ni. ìmọ̀ nípa ìṣègùn ìbílẹ̀. nípa ìṣègùn ìbílẹ̀ náà ni. ṣé rí ewé ìṣọ́kòtú. ìṣọ́kòtú. ewé ìṣọ́kòtú àti ewé ìtìpọ́nlá. ìtìpọ́nlá. ṣé òun náà ló ń jẹ́ orúkọ méjèèjì. ó ti o ewé ìṣọ́kòtú lélẹ́yìí. ewé ìtìpọ́nlá ọ̀tọ̀ tọ́ba rí bí màá fi hàn yín. ok. a wà mú òun àti ewé ìṣọ́kìní yẹn a fi ṣe àṣejẹ pẹ̀lẹ́ ẹyin mẹ́rin. ẹyin ìbílẹ̀ àbí tà gíríkì. ẹyin ìbílẹ̀ mẹ́rin. ok. tọ́nà bá ń dímọ̀yàn àwọn àgbàlagbà ń lò ó dẹ̀ rí bẹ́ẹ̀. tọ́nà àṣì tọ́nà àlà. ṣé àwọn pé àwọn ọmọ tó wá mú ewé ìṣọ́kòtú yìí tó bá dé ìlú Bàrìbà wọ́n máa mú ewé ìṣọ́kòtú yìí wọ́n fi ń ṣe ìgbálẹ̀ tó máa kó papọ̀ wọ́n á fi ṣe gbálẹ̀ ṣé èyí tó fi gbálẹ̀ yẹn tí wọ́n máa kó papọ̀ tó máa gun yọ sí ẹ̀sìn tó wá gun fún èèyàn láti máa lò yóò borí àwọn ọ̀tá àfi tó bá rí ńlẹ̀ lò. àṣẹ ta gidi ni. òní owó ìṣọ́kòtú ìyẹn jẹ́ bẹ́ẹ̀ dẹ́nẹ̀ tó bá tún wá wò rárá ewé gbégbé ló wà ń bẹ̀ yẹn. ewé kílẹ̀ pé ewé gbégbé. ẹ súnmọ́ jájà kárì káwọn èèyàn rí nílé jájà. kẹ́ tó jà yóò jẹ́ nígbà tẹ́ pé àbí yẹn kan lè já bẹ́ẹ̀ náà. àṣẹ Ọlọ́run nígbà tá à ń tún pè wọn kan ṣẹ́rẹ́ ọ̀tá wa ti fọ́ ọkàn kan báyìí yóò jẹ́ bẹ́ẹ̀ ni. pẹ̀lú ògo Ọlọ́run. pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. ewé gbégbé lélẹ̀. ewé gbégbé. wọ́n ní kí gbégbé àgbè bẹ́ẹ̀ ló máa ń gbé o. wọ́n ní kí tẹ̀tẹ̀ máa tẹ̀ bẹ́ẹ̀ ló máa ń tẹ̀ àwọn àgbàlagbà máa ń lò fún yẹn ó jẹ́ àṣírí àwọn àgbàlagbà. ó tẹ́ pé o ti ń ṣiṣẹ́ níbì kan ọ̀nà ń lọ fún ẹ tó wá sọ pé ẹ ò lè rí ṣe aṣọ bó ṣe báyìí kó pe nọ́mbà ká lè sọ fún. àbíyàn kọ́lé ó kọ́ tí kò tiẹ̀ kò rọ́gbọ́n dá. ó lọ gbégbé ibi tó ní kó má gbé bẹ́ẹ̀ ló máa gbé. ní yàtọ̀ sí yẹn òun gbégbé wa ní iṣu kan sálẹ̀. ó tún ní iṣu sálẹ̀. ẹ bá wò nínú abẹ́ ó ní iṣu ẹ̀kan lòún máa ń ní. tábà tu dé sàlẹ̀ máa bá ṣu ń bẹ̀. bó wáyé tóbi tó ní iṣu máa yẹ tó yẹ iṣu yẹn tó máa jó iṣu yẹn téèyàn bá ní àìsàn nínú wórópọ̀n ẹ̀ tí ó pọ̀ ẹ̀ bá ń ro iṣu yẹn náà máa fi tọ́jú ẹ̀. àìsàn nínú wórópọ̀n lọ́hùn. tó bá ń ro tẹ́lẹ̀ sí ní àìsàn wórópọ̀n spam yìí kò ní lágbára dáadáa tẹ́lẹ̀ bá ní àìsàn wórópọ̀n ó lè padà pa ìpa níjọ́ mi. ìpa. tẹ́lẹ̀ bá ní wórópọ̀n tó bá ní ìpákè lókè ó ti yẹn sìn egbò yẹn náà la máa jó wọn á jó pẹ̀lú kọ́n bílẹ̀ wọn á ní kó tó máa lò pẹ̀lú omi ọsàn ẹ̀wẹ́. èyí tẹ mú dání ewé gbégbé. ewé gbégbé egbò iṣu ẹ̀ ni wọ́n á sọ iṣu ẹ̀ ó dà púpọ̀ jù fún ó jẹ́ ilé ìta àwọn ewé àkókò nìyẹn. ewé òkè tó máa ń já fún téèyàn bá joyè. téèyàn bá ní ìta. àbí àbọ̀kọ́ máa ń já téèyàn bá joyè ní òkè ewé àkókò là ń wò yìí. ìwé yàtọ̀ pé wọ́n ń lò fóyè yàtọ̀ pé wọ́n ń lò fóyè wọ́n máa ń gbó tó máa gbó sómi wọ́n fi ṣàmúnútòrò téèyàn bá ní àìsàn inú wọn á gbó wọn á fi wẹ̀ díẹ̀ tí wọ́n ní kó ń tọ́ ń lò inú ẹ̀ máa tòrò tóbìnrin bá bímọ pé inú ń dà láàmú wọ́n máa gbó wọn á ní kó ń tọ́ máa lò. ìyẹn ewé àkókò tá à ń wò yìí. ewé àkókò yẹn ó máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ so àwọn kíni kan ọkàn lálẹ́ wù síbí. lálẹ́ wù síbí àìní sẹ́ni ọkọ̀ tó gbé síbẹ̀ ẹ wọlé.
ewé wówó lélẹ̀. ewé wówó. wówó. Wọ́n ní wówó àwọn ọ̀tá mi wómúwómú. Èkùrọ́ ẹnu lèkùrọ́ fi ń pa ẹsẹ̀ fi ń pa èkùrọ́ ojú ọ̀nà. Ẹja tí ò lórí tí ò nírun wọn kì í fi ń bọ̀rìṣà. Bọ́n àgbàdo wa ṣe ń lò nìyẹn. Wọ́n máa ń lò náà fi spiritual something. Tí wọ́n fi ṣe àṣejẹ wọ́n á mú ẹ̀jẹ̀ ìdíyẹ wọ́n á kọ́ báyìí wọ́n á fi ṣe ewé. wọ́n á mú kí ni. Wọ́n á mú ẹja wọ́n á kan orí ẹ̀ wọ́n á fi wá ṣe wọ́n á fi wá sè ewé wówó ni eléyìí. Ìṣẹ́gun ọ̀tá lòun náà láàrin iná. tá lè jẹ àǹfààní ẹ̀ tí a bá ń lò tí a ti ń sìn bí o ṣe jẹ́ nìyẹn. bàbá làpálàpá la ń wo yìí kí ló ń ṣe torí arígbà àwọn èèyàn máa ń rún. ewé làpálàpá. ẹja súnmọ́ bẹ́ẹ̀ káwọn èèyàn rí ewé làpálàpá rè. yà ẹ ra ewé làpálàpá lélẹ̀ ewé làpálàpá ni làpálàpá yẹn náà póríṣi méjì a ní làpálàpá pupa a ní làpálàpá funfun làpálàpá yẹn tí tóbìnrin bá yẹ pé ó lóyún ẹ̀yìn yẹn wá ń bu ẹ̀jẹ̀ jáde tó máa gbo làpálàpá pupa wọ́n á fi ẹfun sí wọ́n á ní kó máa lò oyún yẹn ò ní bàjẹ́. ṣẹ́rí eléyìí tóbìnrin máa ń bẹ lọ́wọ́ fọmọ èso ẹ̀ tẹ́ ń wò yẹn èso làpálàpá yẹn. èso tá à ń wò yẹn èso dúdú yìí. èso yẹn ẹni tí mo yà ń sọ yìí pé kẹ́nìbọ̀dì wá lọ ṣe lẹ́yìn o because ó máa ń yàyàn ń gbẹ púpọ̀ jù. ó tún lè mú ìyàgbẹ́ rẹpẹtẹ. so tó bá gbó ó ní bá ṣe máa ṣe ká lè máa regulate òfin tó ń lọ overdose ẹ̀. ṣùgbọ́n òun náà ń lò fún pé kóbìnrin bẹ lọ́wọ́ fọmọ ìyẹn èso làpálàpá ewé làpálàpá fúnra rẹ̀ wọ́n fi ń ṣe aṣẹ́ta nǹkan àwọn ọ̀tá tí wọ́n máa mú ewé làpálàpá tó bá sè é ti ń sìn wọ́n á sè é ní àsèjẹ wọ́n á fi ẹja àrọ̀ wọ́n á fi kún wọ́n á fi sè é ó ti parí ó da púpọ̀ jù fún un ewé èpin lélẹ́yìí èpin tó máa ń pè ní ewé sandpaper ewé èpin òun lélẹ́yìí wọ́n máa ń gbó òun wọ́n ń lò fún oògùn àṣetà náà wọ́n ń lò fún oògùn ìsọyè wọ́n dẹ̀ ń lò fún oògùn inú obìnrin so ewé pọ̀ ní láàrin nìkan bàbá ẹ má ti lọ tá bá wo irú eléyìí ní àárín nìkan ẹ ti rí ibi mẹ́fà àbí márùn lóríṣiríṣi irú ìrànwọ́ ni Ọlọ́run dá ran Yorùbá. Ọlọ́run dá gbogbo ayé wá fún wa ní ẹ̀bùn oríṣiríṣi ní ọ̀dọ̀ wa báyìí Ọlọ́run fún wa ní ẹ̀bùn ewé àtegbò ọ̀dọ̀ wa gangan ló wà àwọn ewé yóò wù ń bò míì àwọn ṣe máa wá kẹ́míkà láti fi gbìn ní. lọ́dọ̀ wa ń lẹ̀ yìí ní Áfíríkà yìí bá ṣe ń rónì mi wù bá ṣe ń rónì mi wù. tó lélẹ̀ gan mo ògùn eléyìí síbi kókò tí àkọ́tì ẹ̀ lálẹ́ fún rẹ ní. ní Áfíríkà èdè ìlú ẹ̀kọ́ ìgbọ̀n tá a fi máa tà sókè òkun tá a máa fi máa rí foreign exchange wọlé ó tó fún wa ìjọba ó ràn á lọ lórí ẹ̀. ìjọba èyí tá à ń ṣe yìí tá a dá léṣẹ́ lẹ̀ tá à ń ṣe research àwọn fúnra là ń dá ṣe ṣùgbọ́n àwọn èèyàn náà tún gbà wọ́n nímọ̀ràn pé kó ní kálukú kó má sọ ẹ̀bùn tí ó jẹ́ ti ìdílé ẹ̀ kó má sọ nù. a tún fún ọ̀rọ̀ nímọ̀ràn pé kéèyàn wá kẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ aládò Herbal Research Center nípa ewé àti egbò èyí tẹ́ ẹ ti ní lọ́wọ́ yẹn tún wá fi kún àwọn náà dúró àwọn náà ń jáde lọ wá ìmọ̀ sí wọ́n tó bá rí kùdìẹ̀kudìẹ ní ara má bọ̀ rẹ̀ pa o má bọ̀ nílé iṣẹ́ aládò Herbal Research Center tàbí nílùú Abẹ́òkúta pẹ̀lú ewé àti egbò àníṣe àwọn ẹtí ń dúpẹ́ lórí ẹ̀. bàbá ẹ wò jẹ́ ẹ má bínú kí n sọ́pọ̀ ọ̀rọ̀ ọmọ kan fún yín nínú àwọn tó gbé wá ọmọ yẹn tó wá ti fún lọ́yàn báyìí á bì ní tó bá ti lè mọ́yàn báyìí bó mu fúùdù á bì ní bó jẹun á bì ní lẹ́gbàá tó ti mu fúùdù tán wọn á àwa wò pé ayé wọn ti ń já mọ́ ní ẹgbẹ́ ọmọdé ìwà nǹkan kan ò ṣe ọmọdé yìí níbi tí máa gbé ọmọ kékeré dání wò tí máa wò báyìí màá mọ̀ bóyá nǹkan ṣe àbí nǹkan ò ṣe. tẹ bá kàn tẹ sọ́wọ́ lásán. ẹ̀bùn Ọlọ́run náà ni kò ń ṣoògùn ètùtù tá bá ti wò báyìí á mọ̀ tó ń ṣe ọmọ tẹ́ ń wò yìí nǹkan tó ń ṣe náà ni pé ara ẹ̀ ń react sí lactose lára ẹ̀ ó ń react sí lára tó bá ti lè mú ọyàn báyìí ó máa react sí lára ẹ̀ ni so ó máa jẹ́ kí ó ṣe kí ni ó máa jẹ́ kó máa ní nọ́ọ̀sì àṣẹmọ̀ a máa bì. a máa nọ sí ètò a máa bì ebi a máa gbé. so nípa báyìí kí la máa ṣe ni pé ẹ má fún lọ́yàn mọ́ ẹ kọ́kọ́ máa fún oúnjẹ mi kó máa jẹ lẹ́yìn ìgbà yẹn á wá fún wọn ní ewé tó máa lò tó yẹ pé á lè bíìdì àwọn hormones tó yẹ kó máa jẹ́ kí lactose yẹn máa affect ẹ̀ ìmọ̀ ni tètè ń sìn ẹ ìwé báyìí sáyẹn ọmọ mi ò lè gbé sọ́tútù wọ́n á lọ ṣe operation fún wọ́n á lọ lọ́gbọ́n ṣe kíníkan fún wọ́n á máa ná òbí ẹ̀. bàbá èmi ayé kí n sáré wo báyìí lọ tí ìyá bá ní àrùn lára tó bá ń fọ ọmọ lọ́mú tí ṣé ọmọ ìyẹn gan ṣé ara wọn lè dá lára ọmọ. yes so possible kó transfer sára ọmọ látara ọmọ tó fún wọn. ó lè transfer sára ọmọ àwọn tó ní bí HIV àwọn tó ní àwọn àìsàn míì látara ọyàn tó ń mú wọn lè transfer sí ara ọmọ tó bá bí ṣàmìtẹ́sì yẹn láti máa ní pé kí òbí kan túra àwọn ṣe kó tó bímọ kan tọ́jú ara wọn kó tó bímọ ṣàmìtẹ́sì gbọ́dọ̀ yẹn bá bímọ tó bá ní kòkòrò ọmú tó bá ní kòkòrò ọyàn àbí tí ọyàn kan tí ó ń kan lẹ́nu ọmọ tí kejì ò kan lẹ́nu ọmọ bìkọ́ tó ń ṣẹlẹ̀ bí àìsàn kan tó nìyẹn o obìnrin abímọ báyìí sìn ọmọ yẹn á máa mú kan náà ọyàn yẹn kò ní mú kejì àìsàn kan ni. ìkan máa dùn kó ní ṣe é mú. so nípa báyìí tí ọmọ jésù wa ó ní àwọn ewé àti egbò tá a fi ń ṣiṣẹ́ lórí ẹ̀. tẹ́ bá fi correct ẹ̀. nǹkan tá a máa ṣe ni pé a máa ṣe àwọn àgbo yẹn á ní kí wọ́n lọ máa fi máa fọ ọyàn yẹn fún ara wọn tó bá ti ń fọ kòkòrò ọyàn yẹn á kúrò ńbẹ̀
so ti yé sìn tí obìnrin bá ti lè bá rírú àmì báyìí kó ń fúnra kó múra sára kó má bàa ní àìsàn kánsà ọyàn níjọ́ iwájú tí ẹ máa rí ní pé ọyàn ìkan máa ń yún ìkejì ò kí ń yún kó múra sára kó má bàa ní òkúrò ọyàn lọ́jọ́ iwájú àníṣe ẹ jẹ́ ká gbìyànjú ká yọjú sí iléeṣẹ́ Alado Herbal Research Center nípa ewé àtegbò á gbà pé Ọlọ́run fún wa ní ìmọ̀ ní Áfíríkà bó ṣe jẹ́ ní. bàbá nọ́mbà yín ká tó máa lọ nọ́mbà yín. nọ́mbà yín sà. nọ́mbà fóònù. Oya kápẹ́ oya. ṣé rí gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi báyìí ẹ gbìyànjú kẹ́ ẹ yọjú sí iléeṣẹ́ Alado Herbal Research Center nílùú Abẹ́òkúta tá a wà ní nọ́mbà 1 bàbá Alado close nílùú Abẹ́òkúta ní Ìta-Ọ̀sìn tó bá ti dé Ìta-Ọ̀sìn ẹ lọ sọ́dọ̀ bàbá Alado lẹ́yìn ilé oúnjẹ alága ní bàbá Alado close ẹ bá iléeṣẹ́ wa ń bẹ̀ níbi tá a gbé ń kọ́ ìmọ̀ àti òye nípa ewé àti egbò ìwọ tó ń gbọ́ mi gbìyànjú kó yọjú sí wa àbí kó pe nọ́mbà yìí 08028121088 08028121088 nípa ewé àti egbò nìkan ni o nípa ìtọ́jú ara nìkan ni o àbí ìwọ tó bá wò ní pé ẹnìkan ń dà ẹ́ láàmú níbi ìṣe tiẹ̀ àwọn nǹkan wà tó pé àwọn àgbàlagbà fi ń kọ díẹ̀ tá a fi ní bọ́ sọ́wọ́ ayé. bàbá kan tó máa lọ ẹ má bínú mo rí ewé kókò mẹ́ kí lòun ṣe fún ewé kókò rè ewé kókò rè kí lòun ṣe fún. ṣe rí kókò tẹ́ ń wò yìí iṣẹ́ pọ̀ lára ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò yìí o ṣùgbọ́n àwọn kan ò mọ̀ nípa ìtumọ̀ iṣẹ́ ewé kókò ṣe rí ewé kókò lára ọkọ ẹ̀fọ́ lòun fún ara ẹ̀ nílùú Ghana. ṣó ṣe jẹ bí ẹ̀fọ́. ẹ̀fọ́ fi ń jẹ ẹ̀fọ́ gidi lòun. ewé kókò. because ó ní fibre tó wà medicinal lára so tí wọ́n á lò bẹ́ẹ̀ yẹn ewé ẹ̀fọ́ ni ó dáa fún un but akéjì wa ni pé ṣe rí kókò yìí ẹ̀gbọ́n eléyìí rọ̀ eléyìí tó ti wá gbẹ yìí tó ti gbẹ ní kókò yìí yìí àwọn àgbàlagbà fi ń dára. àrà náà fi ń dá. àrà ni tí èèyàn bá ní ìyàwó tẹ́lẹ̀ mi máa ń báyàwó èèyàn sùn tí a bá ṣe oògùn yẹn tá a fi ń ṣe tẹ̀sọ̀ ni tẹ́lẹ̀ mi máa tí ìyàwó bá ti lo oògùn yẹn tẹ́lẹ̀ mi bá sun okó ẹ̀ máa rọ̀ ni. wow ṣé àmì tí ì sìn àṣírí ni ewé kókò nìyẹn then lẹ́yìn ìgbà yẹn kókò ìgún kókò gan fúnra rẹ̀ ìgún kókò tí a máa mú ìgún kókò tó bá jó pẹ̀lú. ìwo ló ń jẹ́ ìgún kókò. èyí ti sàlẹ̀ tó wà ń sàlẹ̀ pátápátá. tó wà ń sàlẹ̀ pátápátá. tó dàbí rúùtù ẹ̀ yẹn. tó yẹ pé òun ni àwọn kókò gan fúnra ẹ̀ ń so mọ́ tí a máa jó ìgún kókò tí èèyàn á wá kinní kan mọ́. náà ìyẹn tí ọ̀tọ̀ ewé kókò ìgún kókò yẹn gangan èèyàn á wá ewé tèmi sàn pẹ̀lú ẹ̀. ewé kan tó jẹ́ tèmi sàn. ewé tèmi sàn yẹn á wẹ pẹ̀lú ẹ̀. ewé tèmi sàn pẹ̀lú ẹ̀ yẹn ó máa dà sínú àdín á máa fi para gbogbo àyè tó bá ń dé àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí ni. then etí òun tó bá sọ nípa àmì àgbẹ̀sí yẹn ṣé ẹ rí ewé kókò fúnra rẹ̀ tí àwọn bá ṣe pẹ̀lẹ́bẹ̀ ètò ṣe rọ̀ tó bá yàgbẹ́sí tó bá ṣù papọ̀ àṣírí àwọn àgbàlagbà ni. pé mo rí ewé kókò nínú igbó àbí nínú sáìtì mi. wọ́n á mú atari àjà wọn fi gun wọn á jó àṣírí àwọn àgbàlagbà ni. tọ́mọ akitọ́ yóò mọ jẹ àbí mi ló ká tọ́jú ẹ̀ náà ká hàǹgẹ̀ síbẹ̀ yẹn. bàbá ewé tó wà lórí ìgò yẹn. tó wà lórí nẹ́gùn yẹn ewé sẹ́ni fíràn náà ń poró ẹ̀. ìwé bẹ̀ ṣe lè. tó wà lọ́kàn tó nẹ́gùn ewé sẹ́ni fíràn. ẹgbẹ́ asúmọ́ bẹ̀ ò kárí o káwọn èèyàn rí ilé o. ilé náà ń pè ní ìmọ̀ ńlá láti agolo bàbá Alado. ìmọ̀ ńlá rẹ o nípa ohun tí a ní nílẹ̀ Yorùbá tá a kà kún ṣùgbọ́n tó jẹ́ ojúlówó. ẹwẹ́wẹ́ ó ní ẹ̀gún sí dáadáa o ewé sẹ́nífìràn náà máa ń pè. sẹ́nífìràn. ewé sẹ́nífìràn ṣé ewé sẹ́nífìràn ó ní ẹ̀gún lára ṣùgbọ́n bóyá jẹ́ yẹn àwọn àgbàdo tó sọ ni pé sẹ́nífìràn ẹni tó bá fìràn á fi ara ẹ̀ kó tí wọ́n máa kọlù. ẹnìkan tí Ọlọ́run fẹ́ ẹnìkan tí Ọlọ́run yàn láti gbọmọ ẹ̀dá là láti wọmọ ẹ̀dá sọ nínú àìsàn tàbí ogun tó lè máa gbòkó lórí. alẹ́ ni tí mò ń sọ o bàbá Alado ta ẹ bá mi pè é bàbá Alado ẹkùn tágìrì gbéra ẹ ní ìjà bàbá Alado ọ̀tá gbogbo àìsàn kàkà láyà bàbá Alado irú ogun èwo ló ń bá ọjà bàbá Alado irú àìsàn wo ló ń gbé ọdẹ bàbá Alado ṣáì rọmọ bí ni ò jẹ́ òsùn bàbá Alado bàbá Alado ni bàbá Alado bàbá Alado ni bàbá Alado bàbá Alado máa ti dé ẹ máa yọ̀ ẹ máa jó ìbànújẹ́ ò máa sì mọ́ ò lọ́rọ̀ ẹ. àwọn kan ń torí àti jẹ̀báyé jẹ́ bẹ́ẹ̀ kẹ́ làwọn kan ń torí àti làgbérọ́ kalẹ̀ òdodo ṣá lọ́lọ́run fi dáyé
ló ṣe fòdodo rán bàbá aládò. Ẹ wo ẹ bá mi gbé bàbá aládò. Ẹkùn kágiri gbéra ní ìjà bàbá aládò. Tá gbogbo àìsàn.